tí wọ́n jẹ́ ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn bámi CP Abíọ́dún Mustapha Alamuto akínwọ̀n ẹ wá darapọ̀ mọ́ mi bí wọ́n ṣe máa fi ọ̀wọ̀ àti àpọ́nlé tí ó ga jùlọ kí aṣojú alukoro káàbọ̀ láàárọ̀ yìí màmá wa ASP Afọláṣadé Olúwọlé ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀ sà a kí gbogbo alákòóso àtòṣìṣẹ́ iléeṣẹ́ Family FM àti gbogbo àwọn olùtẹ́tísí wa nílé lóko àti níbi gbogbo lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá Ogun State CP Alamuto Abíọ́dún PSC la mú ìkíni wá fún yín láàárọ̀ ní ẹ káàbọ̀ sórí ètò. tó Jalal so ẹ kí a bẹ̀rẹ̀ báyìí lórí àwọn àṣírí iléeṣẹ́ ọlọ́pàá láàrin ọ̀sẹ̀ tó kọjá sí àkókò tá a wáyé láti mọ àwọn ìgbésẹ̀ tẹ̀ ń gbé láti já dájú pé ààbò wà fún ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ìpínlẹ̀ Ògùn ṣe ọwọ́dẹ̀. ẹ ṣe àwọn àṣeyọrí ọlọ́kan òjọ̀kan ní iléeṣẹ́ ọlọ́pàá ṣe láti ọ̀sẹ̀ tó kọjá títí di àkókò yìí nínú èyí tí a ti mú díẹ̀ wá láàárọ̀ fún àwọn ará wa nílé láti gbọ́ ká lè fi kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn ṣùgbọ́n kó tó di pé màá lọ sínú àwọn àṣeyọrí láti máa mẹ́nubà wọn bí mo ṣe ń wọlé bọ̀ mo fetí kọ́ díẹ̀ nínú nǹkan tí ẹ̀ ń sọ dàbí nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá bíbá kan gbọ́ tẹ́ ń sọ pé ẹ fẹ́ dárúkọ iléeṣẹ́ ọlọ́pàá yẹn àbí nǹkan kan ó wá jẹ́ kí n rántí ọ̀rọ̀ kan tá a sọ kù ní the last time tí mo wá sórí ètò ń bí báyìí ìyẹn máa tó bí ọ̀sẹ̀ 3 sẹ́yìn báyìí tí mo dẹ̀ promise yín pé mo máa get in touch pẹ̀lú ẹni tí tó pè wọlé bóyá wọ́n pè wọlé ní abẹ́ ni wọ́n sọ ẹni yẹn pè yín àbí something mo ṣáà gba phone number ẹni yẹn ṣá ní ọjọ́ yẹn wọ́n ti pé ẹ dárúkọ pé iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Àdátán ó ní nǹkan yẹn ti ṣẹlẹ̀ bóyá máa rántí bí mo ṣe ń sọ yìí. wọ́n rántí díẹ̀ mà. tẹ́ni wọ́n ní wọ́n fẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá ẹ mú wá gẹ́gẹ́ bí ìbéèrè ní lákọ̀ọ́kọ́ pé ǹjẹ́ ta ló yẹ kí ó máa ra epo bóyá tó ń bá wá report ní police station epo sínú generator epo sí generator àbí kan epo sí mọ́tò àbí nǹkan kan mo fi wá ní ọ̀rọ̀ yẹn máa gùn pé kẹ́ fún mi ní phone number ẹni yẹn lẹ́yìn ètò máa mo dẹ̀ fún yín ẹ̀dẹ̀ fún mi ìgbà tí èmi náà dẹ̀ dé ọ́fíìsì mo pe nọ́mbà yẹn ẹni tó dẹ̀ ní gbé ó dá mi lóhùn mo wá sọ fún ìdí tí mo fi pè wọ́n so àlàyé tí mo wá tún ní àǹfààní láti tún wá rí wọn lójúkorojú wọn tún wá sọ́fíìsì kò wá ń ṣe àwọn nìkan gan àwọn àti chairman community wọn ni wọ́n jọ wá sí ọ́fíìsì ọ̀dọ̀ wa ọ̀rọ̀ míì náà bá wà but incidentally aṣáwa ní àǹfààní láti tún wá sọ̀rọ̀ padà sórí sí mi àwọn wá ń júwe ara wọn fún mi pé àwọn ni mo pè lọ́jọ́ báyìí lórí ọ̀rọ̀ báyìí mo wá láǹfààní láti tún ọ̀rọ̀ yẹn gbọ́ ohun tí mo wá tún gbọ́ ń bẹ̀ ni wípé ọ̀rọ̀ yẹn ò rí bá a ṣe sọ lórí ètò yìí ẹ mọ̀ pé ìsọtẹ́ sọ bí wípé bóyá wọn náà ọlọ́pàá yẹn wọ́n ní dandan táwọn ò bá sanwó epo nǹkan bá epo sí generator wọn wọn ò ní listen sí complain wọn àbí wọn ò ní ṣiṣẹ́ pé kí wọ́n ṣàsanwó epo tí wọ́n bá wá ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ló fi dáa kéèyàn máa gbọ́ both side of story kó tó di pé èèyàn máa sọ síta torí most of the time kò ń ṣe gbogbo etí tó bá gbọ́ àlọ́ òun ló máa ń gbọ́ àbọ̀ ó dẹ̀ ti máa ń easy jù láti máa tọ́ka àléébù bá iléeṣẹ́ ọlọ́pàá ṣe báyìí iléeṣẹ́ ọlọ́pàá ṣe báyìí iléeṣẹ́ ọlọ́pàá ṣe báyìí kò sí kẹ́rí gbogbo nǹkan gbà lọ́fẹ̀ẹ́ nínú iléeṣẹ́ ọlọ́pàá o kò dẹ̀ ń ṣe iléeṣẹ́ ọlọ́pàá nìkan tá a bá lọ sí hospital ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba tí gbogbo wa náà àbí ẹni méjì àbí mẹ́ta nù wa tá a máa ń lọ tá a bá débẹ̀ wọ́n máa ní ká lọ ra káàdì a máa ra káàdì a máa fowó àpò ara káàdì à ní pariwo abẹ́rẹ́ àtògùn tó máa fi ṣètọ́jú fún wa wọ́n á kọ́ fún wa a máa lọ rà á ní o nílé ìwòsàn a máa lọ rà á peacefully kò ní sáriwo kò ní sí wàhálà kò ní sí nǹkan kan anybody kò ní complain for anybody torí pa mọ̀ pé kí ni àwa náà fẹ́ fi ṣètọ́jú fún ní sọ pé torí pé ti délé iṣẹ́ ìjọba kò yẹ kẹ́ ẹ ní kí n lọ rògùn wá tẹ́ máa fi ṣètọ́jú mi o kò sẹ́ni tó máa gbọ́ o tó bá ti wá di pé iléeṣẹ́ ọlọ́pàá torí pé bóyá ká ní iléeṣẹ́ ọlọ́pàá lórí òkìkí ni àbí kí ni ká tiẹ̀ pé mi I don't really know pé ká ẹ wá lọ ra epo sí mọ́tò tán fi lọ fún ẹ lọ bá yín ṣe iṣẹ́ tẹ́ ẹ gbé wá ẹ máa tún complain mọ́tò kọ́ generator. lẹ́yìn ọ̀rẹ́ yìí gan kò tí wọ́n ṣe generator
because chairman agbègbè yẹn gan àwọn gan wà lórí ìjókòó lọ́jọ́ náà details mo wá tún wá gbọ́ ìgbà tí wọ́n kọ́kọ́ pe ẹni tí ẹ gba nọ́mbà ẹ̀ lọ́jọ́ yẹn nǹkan táwọn sọ fún mi ni wípé kò ń ṣe generator pé mọ́tò wọ́n ní kàn ra epo sí. epo 10,000. epo 10,000. mọ́tò tí wọ́n ní kàn ra epo sí yìí á tún wá jẹ́ ìyàlẹ́nu fún yín pé kò tún wá ń ṣe mọ́tò iléeṣẹ́ ọlọ́pàá gan private car ìkan nínú àwọn ọlọ́pàá yẹn ni which is not even supposed to tó yẹ pé tí ò bá gbé sílẹ̀ gan láti lò kò sí nǹkan tó lè ṣe fún. ní mọ́ junction sí àdátán. kò ń ṣe dandan ni kó fi mọ́tò ara ẹ̀ lọ fi ṣe iṣẹ́ report yẹn kan mú wá it's not compulsory but out of pé kéèyàn ní passion fún iṣẹ́ pé iṣẹ́ mo fẹ́ rí àṣeyọrí lórí ẹ̀ ló move ẹni yẹn láti pé kò ń gbé mọ́tò ẹ̀ sílẹ̀ pé káwọn fi lọ now ẹni tó ti wá tiraka tó ti gbìyànjú láti gbé mọ́tò ara ẹ̀ sílẹ̀ òun náà látún retí wípé kó tún fọwọ́ ara ẹ̀ àbí owó àpò ẹ̀ kó tún fi ra epo sínú ẹ̀ ẹjọ́ èló ni owó oṣù ọlọ́pàá kọ̀ọ̀kan tábà ní gbogbo ẹni tó bá ti wá report là máa ra epo sí mọ́tò tá máa fi lọ bá a ṣe láti inú sálárì ṣé sálárì tí ò tí ì tó yàn ọ̀nà kọ́ lọ́n jẹ́ kó tó yàn ọ̀nà. àmín. òun la fẹ́ máa fi máa ra epo fún each complainant tó bá ti wá sí police station. mo fi ní ká máa gbọ́ àgbọ́yé nǹkan kó tó di ipa máa sọ chairman yẹn wá ń jẹ́ kó yé mi wípé àwọn fúnra àwọn gan làwọn kó owó yẹn fún ẹni nígbà tó ti di wípé òun ló gbé mọ́tò ẹ̀ sílẹ̀ pé àwọn fẹ́ lọ fi recover àwọn irin tó ní wọ́n jí kó síbi kan àbí nǹkan wọ́n fẹ́ lọ fi kó àwọn irin yẹn wá sí station. kò sí mọ́tò ẹni ilẹ̀ ti volunteer kó máa gbé mọ́tò ara òun sílẹ̀ pé tó bá ti lè rẹ́ epo sí làwọn fi mú 10,000 pé kò ń ṣe òun gan ló bí àwọn fúnra wọn làwọn mú 10,000 táwọn kó fún pé ẹ fi ra epo sí mọ́tò yẹn ẹ̀ẹ̀mẹ́ta dẹ̀ náà pààrà lọ kó irin yẹn torí mo gbọ́dọ̀ ẹni mọ́ junction sádà tán ẹ̀ẹ̀mẹ́ta náà lọ tán bọ̀ tán fi kó irin yẹn pẹ̀lú private car ẹni yìí. This is also service tábàjọ ranra wa lọ́wọ́ pé okay èmi ṣe lè ìwọ náà ṣe lè ká fi ran iṣẹ́ lọ́wọ́ kó lè náṣeyọrí mi ò tí rò pé nǹkan kan tí burú jù níbẹ̀ ìgbà tẹ́mi ṣì wà láwọn division ó ní àwọn kan tó jẹ́ pé ní àwọn aráàlú fúnra wọn náà máa ń gbé epo wá fún iléeṣẹ́ ọlọ́pàá pé àmọ́ pé iná nepa kò fi taratara dúró re ẹgbà kẹ́ máa fi power generator yín àwọn ò fẹ́ kí station kó máa wà lókùnkùn àwọn aráàlú ni wọ́n voluntarily on their own people do it àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ àwọn tó jẹ́rìí ètò ààbò ìlú wọ́n wà débẹ̀ àti láwọn tó dá tán pera wọn jọ tí wọ́n kówó jọ pọ̀ tí wọ́n fi ra mọ́tò fún iléeṣẹ́ ọlọ́pàá wípé ẹgbà ẹ máa fi ṣe patrol PCRC wọ́n ń ṣe dáadáa so kò dẹ̀ sí nǹkan tó rọ̀gì ń bẹ̀ à ń ran iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ láti ràn wá lọ́wọ́ ni àwọn nǹkan tá a rò pé à ń ṣe fún iléeṣẹ́ ọlọ́pàá à ń ṣe fún àǹfààní ara wa náà tún ni àwọn aráàlú náà la fi ń serve padà so nǹkan tí mo fẹ́ clear lórí yẹn nìyẹn ẹni tí ó wá pè yẹn nǹkan tó wá ń ṣe lọ́jọ́ yẹn nǹkan tó lóun sọ pé òun complain lórí ni pé ìgbà tán máa release àwọn irin yẹn wọn ò pe òun síbẹ̀ mọ́ ṣe pọ̀rọ̀ tí ó ti yàtọ̀tọ̀ síra wọn báyẹ̀ pé wọn ò pè yín síbẹ̀ wọn bá ní complaint ẹni ó yàtọ̀ sí wípé ẹni wọn ni wọ́n gba owó tán fi repo sí mọ́tò tán fi lọ kórin ọ̀tọ̀ọ̀tọ̀ òun lọ ọ̀rọ̀ yẹn so nǹkan tí mo fẹ́ clear lórí ọ̀rọ̀ yẹn lọ́jọ́ tó mo rántí pé sọ fún yín pé mo máa pe ẹni yẹn bẹ́ẹ̀ ṣe fún wa ní feedback yẹn ẹ ṣeun púpọ̀ púpọ̀ mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ màmá wa ASP Afọláṣadé Olúwọlé ẹni tí ẹ pè yẹn gbọ́dọ̀ sọ fún yín pé wọn ò mọ̀ mí rí a sì mọ́ra ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ń ṣiṣẹ́ takuntakun àwọn àlàyé tí ẹ sì ṣe ó yé wa pẹ̀lú ọ̀wọ̀ àti àpọ́nlé ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ nínú àwọn àlàyé tí ẹ ṣe kalẹ̀ yìí tí èèyàn bá ń jẹ kinní kan wọ́n ní àfikún máa súfèé tí èèyàn bá lọ sílé ìwòsàn oògùn tí wọ́n fẹ́ lò tí tó bá rà dandan ni fún ìmúláradá ẹ̀ ni àbí fún ìmúláradá ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé irú àwọn nǹkan báyìí kí iléeṣẹ́ ọlọ́pàá kúkú jẹ́ ká mọ̀ wípé tí ẹ bá ti lọ rìpọ́ọ̀tù o pé ọ̀daràn kan wà níbì kan ọ̀daràn kan wà níbì báyìí o ẹ̀yin lẹ sanwó mọ́tò mo wá fẹ́ bèèrè lọ́wọ́ ASP wa tí ó bá yẹ pé ìpè ni wọ́n pe iléeṣẹ́ ọlọ́pàá pé ẹnìkan wà níbì kan o ó ti yìnbọn pààyàn ó sì ń fẹ́ pa àwọn èèyàn kan lọ ṣé iléeṣẹ́ ọlọ́pàá ta ni iléeṣẹ́ ọlọ́pàá yóò wá kí sígbà pé ẹ bá wá mọ́tò ká tó lọ mú ọ̀daràn yẹn. ó yẹ kẹ́ ẹ mọ̀ náà pé kó ń ṣe gbogbo àná máa ń sọ pé kó ń lọ gbé mọ́tò wá mọ́tò wà fún iléeṣẹ́ ọlọ́pàá tá à ń lò but kò lè serve gbogbo purpose lẹ́ẹ̀kan náà so àwọn nǹkan tẹ́ máa ń wà according to priority àwọn kéèsì míì wà tó jẹ́ pé ó demand ọjẹ́ tí nǹkan mi bá ṣẹlẹ̀ nígbà mi wọ́n á pe àwọn patrol team yẹn from wherever they are pé ẹ máa padà bọ̀ ní station there is an urgent matter láti attend sí so according to priority bí kéèsì bá ṣe rí
òun ló máa determine irú action tó máa gbé ìmí ìwà tó jẹ́ pé wọ́n lè sọ pé ẹ ní sùúrù tó yẹ bá wo nature tó yẹ pé nǹkan tó sì lè ní sùúrù ni ẹ ní sùúrù ẹ padà wá lákòókò báyìí nígbà tí mọ́tò bá máa wá but tó bá yẹ kó bá need urgent attention tá a dẹ̀ mọ̀ pé ẹni yìí ó fẹ́ kán tètè bá òun ṣiṣẹ́ tó bá kó burújù tó náà fún rẹ̀ tó bá support pé ok mọ́tò ni owó ẹ̀ máa lọ háyà mọ́tò wa ká fi lọ síbẹ̀ ìyẹn ò tí ì pọ̀jù ní nǹkan tó yẹ kéèyàn lè ṣe wọ́n fẹ́ fi sáàbù náà padà ní iṣẹ́ rẹ̀ náà fẹ́ fi bá a ṣe padà. ẹ ṣe kákùmọ̀ yìí pé lọ́wọ́ yìí láwọn iléeṣẹ́ ọlọ́pàá wa kò bọ́fẹ̀ dé fún àwọn services kankan. kò sí ibi kankan tó ti bọ́fẹ̀ dé kò sí iléeṣẹ́ ìjọba kankan tó ti bọ́fẹ̀ dé kò iléeṣẹ́ ọlọ́pàá ní kankan kò sí iléeṣẹ́ ìjọba kankan tó ti bọ́fẹ̀ dé kò sí. ọ̀gá wa ẹ má bínú torí bí aṣojú aráàlú làwà jẹ́ ẹ̀ ń ṣojú fún iléeṣẹ́ ọlọ́pàá bail is free kankan yẹn ṣé ká kú gbà pé bail is no longer free náà. bail kọ́ la ń sọ̀rọ̀ ẹ̀ o. pé àwọn nǹkan tí ò bọ́fẹ̀ dé náà ni bail. bail kọ́ la ń sọ̀rọ̀ bail kọ́ la ń sọ̀rọ̀. ọ̀rọ̀ ni pé àgbẹ̀ mọ́tò wá ara epo sí mọ́tò tó fẹ́ fi lọ ṣiṣẹ́ òun nìkan tá à ń sọ̀rọ̀. pé káwọn èèyàn kan lè mọrú àwọn torí débi pé àwọn tó bá ń pè wá ń gbà mí wọn náà fẹ́ béèrè lágbájá ká mú nǹkan kan wá ká kú mọ̀ pé wọ́n ti ní kò bọ́fẹ̀ dé o ní iléeṣẹ́ ọlọ́pàá o. èmi ò bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀lì o. ẹ jẹ́ ká fi yẹlẹ̀. ẹ má bá mi fi nǹkan tí mi. èyí tẹ́ bá lẹ́nu wa òun ló wú eléyà àti Ṣadé èyí tẹ́ bá lẹ́nu wa iná ẹ̀rí pàdé àrùkọ iléeṣẹ́ ọlọ́pàá yẹn. torí wípé wọ́n bá ti pọ́n yàn lé ẹ ti gbọ́ láyé tí mo ṣe yẹn pé ọ̀gbẹ́ni yìí ló lọ sí iléeṣẹ́ ọlọ́pàá mi ní dárúkọ iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ o ṣùgbọ́n tá a bá ṣe tán tẹ́ bá fẹ́ mọ iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ máa sọ fún yín àti IPO pé ọkọ ìyàwó ló lọ sọ pé ìyàwó òun ó bà táǹkì epo ọ̀kadà òun jẹ́ ọkọ náà sì fọ́ fóònù ẹ̀ ìyàwó wa ó di ariwo ó sì lọ iléeṣẹ́ ọlọ́pàá táwé yìí ó ní wọ́n ti àwọn mọ́lé lẹ́yìn ìgbà tán ti wọn àti ìyàwó òun mọ́lé kóun lọ tún fóònù ìyàwó òun ṣe wọ́n sì lọ bá òun tún fóònù ṣe òun dé ọlọ́pàá ń béèrè fún 50,000 naira kí wọ́n tó rìlẹ́sì wọn at the end of the day ó ní owó tí àbúrò òun táwọn fẹ́ lọ fi ra ẹ̀jẹ̀ fún ìyá òun lé hospital tó wà 30,000 lọ́lọ́pàá gbà èmi wá pé àǹtí wa kan tí mo mọ̀ ní iṣẹ́ ọlọ́pàá yẹn báyìí láàárọ̀ yìí wọ́n ní kí hold on páwọn wà ní leave nígbà wá pé padà wọ́n ní 20 ni wọ́n pe owó yẹn o pé 20 náà ni wọ́n gbà ká má tẹ̀sí lọ sí pé mo wá pọ̀ gbẹ́ni pọ́n ní 20 ní jálá òmùgá tí mò ń pè ó wá sọ wípé secretly òun record níbi tí wọ́n ti ń bá òun negotiate mi mọ̀ kó tó fi record o pé 30 ni tọ́ bá yìí sọ pé bẹ́ẹ̀ kọ́ ta lókòrò bá dé kó òun wá play ẹ̀ fún wọn at the end of the day òun ni máa yẹn ló wá pè padà yìí wọ́n ní kó wá òun ti lọ sí iléeṣẹ́ ọlọ́pàá yìí o wọ́n sì ti fún òun ní 30,000 naira òun padà ẹ jẹ́ ká bójú worú yẹn torí jẹ́jẹ́ làwọn ọjọ́ kó wa wọ́n bá sì ti gbé wa torí ẹ̀ lè tó ṣe wà pé kábíyè lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ irú ìtí ẹ sọ kalẹ̀ yìí ń táwọn ènìyàn ṣàlàyé fún àwa nìyẹn wọ́n wá lè dé iléeṣẹ́ ọlọ́pàá o bẹ́ẹ̀rù ló ń bà wọ́n o bí nǹkan kan ni wọ́n fi yóò padà ṣùgbọ́n èmi nígbàgbọ́ yìí pé àwọn tí wọ́n ní wọ́n fún iléeṣẹ́ ọlọ́pàá ní 10,000 naira kí wọ́n fi ra epo ọ̀nà yẹn sì wá pín sí méjì mà tí 10,000 naira yẹn bóyá inú ọ̀kadà náà fi ra bóyá inú mọ́tò níbí nǹkan kan ṣùgbọ́n tí òkè arẹ́gbà 2,000 naira inú jẹnẹrétọ̀ ni wọ́n ní wọ́n fi ra epo sí àti Ṣadé ẹ worú ti àárọ̀ tí a ti yanjú yìí ní ti dárúkọ iléeṣẹ́ ọlọ́pàá 30,000 naira lórí pé ìjà lọ́kọ-láyà ó sì ti tún fóònù ṣe wọ́n tún gba 30,000 naira wọ́n ti dá padà o. wọ́n ti wá dá 30,000 yẹn. òun ni máa yẹn ń pè wá ló ń kí mi fún láàárọ̀ yìí. màá sì nífẹ̀ẹ́ láti mọ iléeṣẹ́ ọlọ́pàá màá sọ fún yín màá dẹ̀ sọ orúkọ IPO tó wà in charge àwọn méjèèjì. ẹ máa fún mi tá a bá ṣe tán máa nídìí láti gbọ́ lẹ́nu tiwọn náà ìyẹn náà ó jẹ́ nǹkan tí ó kù díẹ̀ káàtó nǹkan tí mò ń sọ ni wípé kò sẹ́ wá síbí wá láti wá sọ wípé a fẹ́ máa ran ìwà ìbàjẹ́ lọ́wọ́ nínú iléeṣẹ́ ọlọ́pàá ṣùgbọ́n nǹkan tẹ́mi ń sọ tá à ń sọ ò ní wípé kò sí nǹkan tó burú jù tá a bá jọ ranra wa lọ́wọ́ ká lè bá rí àṣeyọrí lórí iṣẹ́ tá a bá ń ṣe iléeṣẹ́ ọlọ́pàá kò ń ṣe gbogbo nǹkan tá a need fún iṣẹ́ yìí òun ló wà readily available a dẹ̀ need àti lọ ṣiṣẹ́ ẹ̀yin aráàlú lẹ gbé iṣẹ́ yìí wá nǹkan bá ló ṣe lè báyìí kò burú jù ẹni tó bá ní agbára láti lè sọ ẹni tó bá lóun ò lágbára kò bá tipá dé tó bá lágbára láti lè support láti lè sọ ok máa gbé mọ́tò sílẹ̀ máa rí epo sí mọ́tò ó yẹ jẹ́ ká lọ kò sí nǹkan tó burú jù nínú yẹn. Nàìjíríà ló di bẹ́ẹ̀ tó ẹ rí pé màá bá ẹni yẹn ọlọ́pàá yẹn màá bá sọ̀rọ̀ màá ní ìdájọ́ ẹran mi létí. ṣùgbọ́n ẹ má jẹ́ kó torí pé kódà IPO yẹn obìnrin bíi tiyín ni ṣùgbọ́n nígbà tí wọ́n ti pọ́n wálé àbí tí wọ́n ti àwọn náà wọ́n ti fi àníyàn pé alukoro gbọ́dọ̀ gbọ́ wọ́n sì dá 30,000 naira padà nǹkan tó tẹ interest mi nù kíni yẹn ni wípé bọ́ọ̀lù yẹn ṣe owó òun fẹ́ fi ra Ogun fún ìyá òun tó wà ní FMC tá a sì gbárù owó bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n ti gbọ́ pé tọ́sí ti mọ̀ pé òní ni àwọn ọlọ́pàá ń bọ̀ ó fẹ́ má sí ìpínlẹ̀ míì tó ń ṣerú ètò báyìí yàtọ̀ sí ìpínlẹ̀ Ògùn
níbi tí iléeṣẹ́ ọlọ́pàá yóò ti wá máa sọ àwọn àṣeyọrí tí wọ́n sì máa fi ẹ̀sùn kan àwọn iléeṣẹ́ ọlọ́pàá bí tí wọ́n sì máa defend ẹ̀ mọ́mọ́ DPO kan mi ìfẹ́ dárúkọ wọn agbọ́dọ̀ ó mọ̀ gbọ́ ọmọ dàgbà ẹbí orírú eléyìí o nígbà tí mo wà lẹ́kọ̀ọ́ pàṣẹ ìgbà nìyẹn ọmọ àwọn fún mi lẹ́hàn ọmọ fún mi ní kí iléeṣẹ́ ọlọ́pàá Ogun State kó wáyé pé wọ́n tún máa ń tàṣírí iléeṣẹ́ ọlọ́pàá mi lè sọ DPO tó jẹ́ wọ́n ti gbé ọkọ̀ nísìn wọ́n ti gbé ọ lọ sẹ́kọ̀ọ́ mo náà ti ṣe yẹn ṣe ká máa wá gbowó mọ́ ni tó bá ń jalè ńgbà yẹn kó máa jalè lọ́lọ́pàá mi ò ní dárúkọ DPO yẹn gbà yà àwọn DPO àti ẹgbìyànjú ní ìpínlẹ̀ Ògùn. ìyẹn ló fà á àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn torí tí wọn ò bá wá gbogbo nǹkan tí wọ́n ń tàn mọ́lẹ̀ sí alimari tí èèyàn bá sì parọ́ mọ́lẹ̀ iṣẹ́ ọlọ́pàá wọ́n lè invite olúwa sílé yẹn náà kódà bọ́rọ̀ níbẹ̀ ńgbà tí olúwa ìbáwò pé àṣebí kọ́ lòun ó sùn yóò fẹ́ tó pé ọ̀gá ẹ̀dá kun o mi I don't talk so ọlọ́run bá máa fún ní àṣeyọrí ṣe ẹ ṣé púpọ̀ ẹbí Táíwò wọ́n ní good morning sansa kuwait watching you live from London God bless Family FM 8.5 God bless Ogun State God bless Nigeria my country ọ̀nà wọn jìn Tọ́lá Ahmed ẹ ṣeun agbẹ́fàwọ̀nù Musili Adébẹ̀sìn Ìlíàsù gbogbo àyẹ̀ntì ẹ̀ ń wò wá àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ibi tí àgbàwọlé òun ni ó jẹ́ kí ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ àfikà là kó yé ara wa jálá làárọ̀ àṣeyọrí. kí wọ́n tún máa bá a sọ àwọn àṣeyọrí yìí ẹ̀ka dókè lọ́hùn ìpolówó ọjà títí ń dúró dè wá lápá bẹ̀yẹn alukoro ọlọ́ṣẹ́ ọlọ́pàá wọ́n ṣọ̀wọ́n lé pẹ̀lú wa ń bẹ́ ẹ̀yẹn màmá wa SP mo fẹ́ pè wọ́n lẹ́sp báyìí ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà nǹkan tó gba SP wọ́n á gba DSP ó mọ bọ́ ṣe ń tò ní. ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà wọ́n á DSP lágbára bá mi lédùmarè wọ́n á DSP wọ́n á di CSP wọ́n á di ACP wọ́n á di ACP wọ́n á di DCP wọ́n á di CP wọ́n á di AIG wọ́n á di DIG tó obìnrin ò tí ì jẹ́ IG ní Nàìjíríà rí ó lè jẹ́ tiwọn làkọ́kọ́ tọ́lọ́wọ́n bá ṣe ta ní òbí Ọlọ́run. lórí àwọn àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ọwọ́ dẹ. ẹ ṣeun lára àwọn àṣeyọrí tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe tá a máa fẹ́ fi tó àwọn aráàlú létí lákọ̀ọ́kọ́ a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn aráàlú torí ìfọwọ́sowọ́pọ̀ wọn òun ló ń jẹ́ káwọn àṣeyọrí wọ̀nyí ló ń jẹ́ kó ṣeé ṣe ní Ọbalẹ́ndé níjẹ̀bú náà. bẹ́ẹ̀ ni àwọn aráàlú náà ké sí DPO bẹ̀ pé àwọn rí àwọn arákùnrin méjì kan nínú mọ́tò jeep kan ìrísí wọn ó dẹ̀ mú fura dání wọ́n ṣe sọ fún DPO gbéra pẹ̀lú àwọn ọmọọṣẹ́ wọn tí wọ́n tọ̀ àwọn ènìyàn lọ wọ́n ṣáà ká wọn mọ́bì kan ní ojú òpópónà yẹn ṣá nígbà tí wọ́n máa dá wọn dúró wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò nítòótọ́ wọ́n jí mọ́tò yẹn gbé ni láti Ondo òun náà ti jí mọ́tò yìí gbé tí wọ́n ń gbé lọ ọ̀nà Èkó náà fẹ́ gbé gbà lọ kó tó di wípé ọwọ́ tó wọn bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ti wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá adẹ̀ tí ń kọ́ńtàtì àwọn iléeṣẹ́ ọlọ́pàá Ondo náà tó jẹ́ pé ibẹ̀ ni wọ́n ti jí mọ́tò yìí gbé torí ẹni tó ní mọ́tò yìí á ti fi ẹ̀sùn yẹn kàn ní iléeṣẹ́ ọlọ́pàá ńbẹ̀ torí bẹ́ẹ̀ la fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìlú fún àṣeyọrí ilé irúfẹ́ irú ẹ̀kọ́ náà tún wà ní Odò Ògbólú àti Ṣàgámù àwọn aráàlú náà tún fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí àwọn wọ̀nyí ohun tí àwọn yẹn ń ṣe ni wípé wọ́n wá láti ìpínlẹ̀ Èkó wọ́n wá ń ja olè wọ́n wá ń digunjalè láwọn eréà Odò Ògbólú àti Ṣàgámù lóru ni wọ́n wá máa lọ láti ilé kan sí omi wọ́n máa gba fóònù laptop owó lọ́wọ́ àwọn èèyàn nínú ilé wọn àwọn aráàlú náà tètè fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ wọn náà oníléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àwọn other sister agencies àwọn ẹ̀ṣọ́ aláàbò míì tí wọ́n fi lé àwọn ènìyàn mú lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n rọ́wọ́ tó méjì wọn ní Odò Ògbólú àwọn ti Ṣàgámù yẹn náà wọ́n rọ́wọ́ tó ẹyọ kan nǹkan tó wá jẹ́ kàyéfì bẹ́ẹ̀ ni wípé gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tọ́wọ́ báyìí àtẹ̀kọ́ ni wọ́n ti wá wọn ò gbé ládùúgbò ń bí rárá wọ́n wá látẹ̀kọ́ láti wá ṣiṣẹ́ láabi yẹn bó tilẹ̀ jẹ́ wípé ó lè táwọn déédéé wá jà á ní olè ilé tó ń tọ́ka fún wọn. bínú òbáláwo kìí jó kọjá omi. bẹ́ẹ̀ ni so nínú àwọn tó sá lọ nínú ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn tó mojú àdúgbò àwọn tó jẹ́ ọmọ àdúgbò tó pè wọ́n wá gbọ̀ngbọ̀n àwọn máa tètè mọ bí táwọn máa farapamọ́ sí but àwọn yẹn wọ́n kàn sì sún ọjọ́ ìyá wọn síwájú nítorí ọwọ́ sì máa bà wọ́n nípa máa ń sọ fún wọn pé ọ̀daràn tó bá rò wípé òun ti hùwà ọ̀daràn òun ti sá lọ ó kàn sá lọ fúngbà díẹ̀ ni ó sún ọjọ́ ìyá ó sún síwájú nítorí pé ọwọ́ sì máa tó so a máa fẹ́ rọ gbogbo àwa aráàlú wípé tá a bá ti rí ojú kan tó ṣe àjèjì ládùúgbò wa gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ ẹ jẹ́ ká tètè máa fura ká máa pe àkíyèsí ara wa anáwọn esco náwọn community ká pè wọ́n ṣàkíyèsí
àwọn ojú wọ̀nyí ṣàjèjì ṣé mọ̀ pé káwọ́ lè tó wá jà lóru ó gbọ́dọ̀ ti wá sí àdúgbò yẹn lọ́wọ́ ọ̀sán wọ́n á ti kọ́kọ́ wá ní ọwọ́ ọ̀sán wọ́n á ti wá survey wọ́n á ti wá wo ibo làwọn máa gbàdé wọlé ibo làwọn máa gbà jáde tó tá bá ti rí àwọn ojú tó ṣe àjèjì pàápàá jùlọ lọ́wọ́ ọ̀sán tó kàn rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ láwọn agbègbè wa ẹ jẹ́ ká fi tó àwọn esco community wa létí àwọn á fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí à lè ṣe àwọn tó bá yẹ ká ṣe láti lè rọ́wọ́ tó irú àwọn èèyàn bẹ́ẹ̀ ní Ìgbẹ̀bà níjẹ̀bú òde. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ò ní wọ́n bẹ̀rẹ̀ ìjà gbẹ̀mígbẹ̀mí tó máa ń bára wọn jà yín èmi jọ ìwọ ojú supremacy battle. ẹ ṣeun ọ̀nà kò sí ló di wípé wọ́n pa ìkan nínú ara wọn wọ́n sá lọ ṣùgbọ́n lẹ́yìn bí ọ̀sẹ̀ kan tíṣẹ̀lẹ̀ yẹn gangan ti ṣẹlẹ̀ ẹni tán pa yìí lẹ́yìn tán pa tán wọ́n gé ọwọ́ ẹ̀ ọrùn ọwọ́ ẹ̀ ọ̀tún ọrùn ọwọ́ òsì wọ́n gé wọ́n mú lọ wọ́n ní signature wọn àwọn míì tán bá pa wọ́n bẹ́yẹn ní kàn gé ọrùn ọwọ́ ọ̀tún kàn mú lọ àbí kàn gé ọrùn ọwọ́ òsì kàn mú lọ ìmí ọrùn ẹsẹ̀ náà máa gé tán máa mú lọ eléyìí ọrùn ọwọ́ òsì ẹ̀ ọ̀nà mú lọ wọ́n fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí a dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ẹ̀ lẹ́yìn bí ọ̀sẹ̀ kan ó ní arọ́wọ́tó àwọn mẹ́ta nínú àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi wọ̀nyí wọ́n dẹ̀ fi yé wa pé àwọn sì pọ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn yòókù wọn náà tó sì ń sá lọ gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ àwọn náà ọwọ́ sì ń bọ̀ wá tó wọn wọ́n kàn sún ọjọ́ ìyá wọn sún síwájú díẹ̀ sí i so ọgbà àwọn tó ń ṣe ẹgbẹ́ òkùnkùn a máa tún rọ̀ yín lẹ́ẹ̀kan sí i ẹ jáwọ́ ń bẹ̀ o ẹni tó bá ti agree pé òun fẹ́ ṣe ẹgbẹ́ òkùnkùn nígbà téèyàn ti sign sí pé òun ti ṣe tán láti kú at any time ni because ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú as a matter of fact ẹ̀mí ara wọn òun náà fi ń cast scores òun náà fi ń promote ara wọn nínú ẹgbẹ́kẹ́gbẹ́ wọn yẹn ẹni tó bá dẹ̀ ti lọ darapọ̀ mọ́ wọn ó ti gbọ́jọ́ ọkú fún rẹ̀ ni o ẹni tó bá wà níbẹ̀ à ń sọ à ń tún sọ ààyè wà fún yín láti sọ wípé ẹ̀ ṣe mọ́ as a matter of fact ọmọ kan ṣì wá sí ọ́fíìsì wa láìpẹ́ yìí tó wá fi tó wá létí pé àwọn kan náà fi tipátipá mú òun lọ sí ibì kan wọ́n dẹ̀ mú òun débẹ̀ wọ́n dẹ̀ tú òun sí hòhò wọ́n bẹ̀rẹ̀ sí ní nà òun ìgbà tó ń fẹ́ nà òun ṣe léṣe tó ń ṣẹ̀ṣẹ̀ tó wá gbé àwọn nǹkan kan fóun jẹ fún láwọn kọ̀ọ̀kan mu ní wọ́n sọ fóun pé àwọn ti initiate òun sínú ẹgbẹ́ òkùnkùn ní òun ṣàròjú títí tó ṣàfi di pé wọ́n ṣì òun sílẹ̀ ní ọjọ́ yẹn bó ṣe kúrò ńbẹ̀ tó délé ó lè tètè tó àwọn òbí ẹ̀ létí àwọn òbí ẹ̀ fi mú lẹ́yìn wá sí iléeṣẹ́ ọlọ́pàá pé ẹ gba àwọn ohun táwọn rí ni ní kí á tàdé gbọ́ yẹn ní iléeṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n gbégbèsè láti rọ́wọ́ tó gbogbo àwọn tí wọ́n fi ẹ̀sùn yìí kàn láti lè jẹ́ ká fojú wọn ba ilé ẹjọ́ so ẹni tó bá bára ẹ̀ níbẹ̀ bóyá lọ́nà tí ò wù ú àbí tóun fúnra ẹ̀ tí ń ṣe pé bóyá ó kọlẹ̀ finú fẹ́ dọ̀ pé òun fẹ́ ṣe ni ọ̀ even gan kó jẹ́ tó tiẹ̀ mọ̀ọ́mọ̀ wọnú ẹ̀ gan àyè sì ṣe sílẹ̀ fún un láti sọ wípé òun ò ṣe mọ́ èyí kọ́kọ́ máa fi ń dẹ́rù bara wọn pé tó bá lóò ṣe mọ́ àwọn máa pa nǹkan wọ́n fi ń dẹ́rù bara wọn kó má bàa ẹ mọ̀ pé àjẹgbodò máa ń wé ní kúnra ni wọ́n fẹ́ káwọn ò dínkù wọ́n fi ń dẹ́rù bà wọ́n ni tó bá wá sọ fún wa pé ò ṣe mọ́ àwa mọ àwọn nǹkan tá a máa ṣe fún ẹ gẹ́gẹ́ bí ìlànà òfin láti rí wípé ààbò ẹ̀mí ẹ̀ ó dájú jẹ́ ká fa àwọn ọmọ wa létí mọ́ra àwọn tó bá ti wà níbẹ̀ kàn jáwọ́ àwọn tí ó bá ń gbèrò láti wọ̀ kí wọ́n má lọ nítorí wípé ó léwu èyí tí mo máa fẹ́ fi káàdì ẹ̀ nílẹ̀ nínú àwọn àṣeyọrí láàárọ̀ ẹ̀ ó ní ìṣẹ̀lẹ̀ kan tí kò fi bẹ́ẹ̀ dùn mọ́ni nínú tó ṣẹlẹ̀ ní sáìdì àgbàdo màmá kan àti ọmọ ẹ̀ ó ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ láàrin wọn ọmọkùnrin yẹn ọmọ 15 years àbí nǹkan ni wọ́n ló lọ gẹ hairstyle kan tí ò bá mọ́ màmá ẹ̀ lára mu ló gẹ̀ ló wá délé ìdílé tó délé ìyá ẹ̀ ń sọ pé irun wo ni ó wá gẹ̀ sórí nǹkan kan ó ṣàdí yanpọ̀yanrin láàrin ìyá àtọmọ ibi tí sísọ́ọ̀sì wá gbà dọ́wọ́ ẹnìkan nínú wọn ó ní tí ò tí ì yé wa torí pé wọ́n tí kó wọn dé iléèwé ẹ̀ràn gbà tó bá kó wọn dé á tún láǹfààní àti tún bí wọ́n léèrè látàgbàdo bẹ́ẹ̀ ni ohun tá a máa gbọ́ ni wípé bí sísọ́ọ̀sì ṣe wọ ìyá ní ẹ̀gbẹ́ òsì nìyẹn débi pé ìyá ìdẹ́jẹ́ ọlọ́run ní pé lórí wípé wọ́n gẹ irun ọṣọ ọmọlógún ní sísọ́ọ̀sì mà gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ó lè má wà jẹ́ pé òun náà mọ̀ but bí wọ́n ṣàṣe bó ṣe wá dìjàkadì láàrin yàtọ̀ because normally kò yẹ pé nǹkan
mi ò bóyá ká ìyá àtọmọ kó lébi ká máa du sísọ́ọ̀sì mọ́ra wa lọ́wọ́ tó fi wá ń di wípé sísọ́ọ̀sì wa gún ìyá ní ẹ̀gbẹ́ tí ìyá yìí fi ṣe ló fi ṣaláìsìn wọ́n dùn wọ́n gbìyànjú ṣùgbọ́n kò bá mọ́ kí Ọlọ́run kó má jẹ́ kí ọmọ wa ṣekú pa wá. àmín o. tá a dẹ̀ máa ṣọ́ ṣe tá a bá ń bínú bóyá láàrin ọmọ sóbì láàrin ọkọ síyàwó àsìkò tá a bá ń bínú síra wa ẹ jẹ́ ká kíyèsí àwọn nǹkan tí a máa mú dání àbí tá a máa lò gẹ́gẹ́ bí bóyá à ń jà àbí nǹkan kan torí ẹ̀mí kò láàrọ̀ ní ìsìnbá ọmọ yẹn ó ti ká lójú ẹ̀ òun náà lè dídí mí pé kò sí nǹkan tó lè mì láyé tó lè dédé gbèrò wípé òun fẹ́ gbẹ̀mí ìyá òun àfi tí nǹkan mi bá ń gbénú ẹ̀ lókù but nísìn ó ti ṣẹlẹ̀ ẹ̀mí kò ṣe dá padà àfi ń rọ̀ wá pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a máa ṣọ́ṣe ẹ̀mí ò láàrọ̀ Ọlọ́run ò ní jẹ́ kí á kúkú èsì ànífọjọ́ ọlọ́jọ́ lọ. àwọn eléyìí jẹ́ díẹ̀ lára àwọn nǹkan tí fẹ́ fi tó àwọn aráàlú létí nínú àwọn àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá láàrin ọjọ́ díẹ̀ sẹ́yìn. tó ẹ ṣeun púpọ̀ ilẹ̀ kún ní abẹ́bẹ́ ẹ kí a mú àwọn ìbéèrè kan wá lórí ọ̀rọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí gẹ́gẹ́ bí ìròyìn tá a rí láàrin ọ̀sẹ̀ tó kọjá sí àsìkò yìí a rí pé wọ́n mú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan láti agbègbè Ìjẹ̀bú pé wọ́n fura sí pé ó ṣekú pa akẹgbẹ́ kan ǹjẹ́ lè bá túbọ̀ ṣàlàyé lórí eléyìí. láti ọ̀rọ̀ Mosquito àti. Mosquito náà ni nígbẹ̀bà òun náà ni mò ń sọ òun náà ni tán gé lọ́wọ́ Mosquito náà gé lọ́wọ́ lọ́ngbà tán pa tán a ti mú 3 nínú wọn wọ́n dẹ̀ máa fojú ba ilé ẹjọ́ ní kété tá a bá ti parí iṣẹ́ ìwádìí wọ́n pọ̀ ju 3 yẹn lọ bọ̀ 3 lọ́wọ́ sì tó nínú wọn so a ṣe ń ṣiṣẹ́ ìwádìí láti rí i pé ká rí gbogbo àwọn tó kù tán lọ́wọ́ sí ikú arákùnrin yẹn tá a bá ti rí gbogbo wọn kó tá a rí àwọn ẹ̀rí tá a ní ìdí gbogbo dájúdájú wọ́n á fojú ba ilé ẹjọ́. tó ẹ kí àdúrà òkè lọ́wọ́n à ń padà bọ̀. mọ̀ bóyá iléeṣẹ́ ọlọ́pàá lè gbẹnu sí eléyìí náà torí pé ọ̀rọ̀ tó kan aráàlú gbọ̀ngbọ̀n ni kí ẹ kàn mú àmọ̀ràn yín wá lórí ẹ̀ tàbí ojú ìwòye ìyá wa kan pè mí ní ìjẹta èmi náà nígbà tí mo fẹ́ travel lánàá mo gba ìtòkù kọjá mo sì rí nǹkan tí wọ́n ń sọ yìí wọ́n nítorí lọ́pọ̀lọpọ̀ gbà làwọn ti lọ challenge wọn bẹ̀ wọ́n ní ọjà tòkù àwọn ṣọ́ọ̀bù tí wọ́n kọ́ sábẹ́ bíríìjì yẹn mà gbogbo àwọn ṣọ́ọ̀bù tí wọ́n tó ń tajà lábẹ́ bíríìjì yẹn wọ́n ní kò sí ibi tí wọ́n ń tọ̀ sí kò sí ibi tí wọ́n ń ṣe kíni sí wọ́n ní ìtọ̀ míì tí wọ́n bá ti tọ̀ nígbà tó bá dé pé wọ́n fẹ́ close wọ́n lójú títì ni wọ́n dà sí wọ́n ní gbogbo omi ata gbogbo nǹkan kan wọ́n ní ojú títì ni ìjọ kan ó rí àwọn lára nígbà tí wọ́n da ìtọ̀ kan sí títì bí àwọn ní ẹni yẹn even pẹ̀lú ìgbọ̀nsẹ̀ àwọn wá lọ síbẹ̀ ẹni wá sọ pé àwọn ṣọ́ọ̀bù tí ó wà lẹ́gbẹ̀ẹ́ títì gangan pé wọ́n yìí gbà káwọn wá máa da ìtọ̀ sínú títì ń bẹ̀ wọ́n ní yóò máa rùn sí iwájú gọ́tà tó wà níwájú títì àwọn pé yóò máa rùn yóò máa ṣe pé kò síbi táwọn lè dà sí náà ju pé táwọn bá ti close ọjọ́ bá ń borí wọ́n wá ní gbogbo àwọn ìtọ̀ ìgbọ̀nsẹ̀ kankan àtàwọn nǹkan lẹ́gbẹ̀ẹ́ míì tí wọ́n dà wọ́n ní ó ń jẹ́ kí ìjọba ìpínlẹ̀ Ògùn máa ná owó àná tó ná wọ́n ní ká wo oró ìtọ̀ pé òun ló ń sábà dá gbogbo títì ìtòkù ìlú pé kódà bí ìjọba ń fojoojúmọ́ tó ṣe wọ́n ní bí ó ṣe máa rí nìyẹn wọ́n ní àwọn ń gba ìjọba lámọ̀ràn bóyá kí wọ́n lọ dá àwọn ẹni ìlẹ́kọ̀ọ́ tàbí ní abẹ́ bíríìjì ń bẹ̀ kí wọ́n ṣe àwọn ibi tí wọ́n lè tọ̀ tí wọ́n lè ṣe ẹ̀yọ́ tàbí tí wọ́n lè ṣe ìgbọ̀nsẹ̀ bọ́n máa dígi ilẹ̀ lọ ni wọ́n máa pé torí nǹkan tó ń sábà fárè wọ́n ní àwọn míì tó ń ta orí eku orí nǹkan pé wọ́n á dà títì abẹ́ táyà mọ́tò onímọ́tò ìtọ̀ ìgbọ̀nsẹ̀ wọ́n ní òórùn kì í jẹ́ kí wọ́n gbádùn nígbà tí a sọ pé à ń fẹ́ ẹbí náà sì gba ìtòkù kọjá lánàá mo ṣe bí ẹni fẹ́ ra kan níbi abẹ́ bíríìjì yẹn ẹlòmí ike ọ̀dà ni ó gbé lẹ̀ ibi tí wọ́n tọ̀ sínú mo yíká gbogbo bẹ̀ mo ṣáà gbogbo àwọn oríṣiríṣi tí wọ́n ń dà sójú títì yìí tó lè máa mújọba náwó àná tó ná ẹ̀yin gẹ́gẹ́ bí agbófinró àmọ̀ràn olè fẹ́ kì í ṣe àwọn tó wà nínú ọjà o àwọn tàbí bíríìjì. ẹ ṣeun ó jẹ́ nǹkan tí ó kù díẹ̀ káàtó torí tí wọ́n bá tiẹ̀ wo ti ìjọba pé wọ́n náwó àná túná fún àlàáfíà àwọn tó ń ta ọjà níbẹ̀ yẹn gan àti àlàáfíà àwọn tó ń kọjá tó ń lọ tó ń bọ̀ nǹkan ẹ̀gbin wọ̀nyí tá à ń dà anyhow ó lè ṣàkóbá fún ìlera èèyàn. mo wá fẹ́ lérò pé àwọn ọjà wọ̀nyí àwọn abẹ́ bíríìjì tí wọ́n ti ń ṣe àwọn nǹkan tó ń ṣe wọ̀nyí bí àkọ́kọ́ náà mi mọ̀ bóyá wọ́n náṣẹ láti máa tajà láwọn abẹ́ bíríìjì yẹn. wọ́n ń gbowó ń bẹ̀. bá a jẹ́ pé wọ́n bá náṣẹ ó yẹ kán lè ṣe ibi tó máa ṣe àwọn ẹ̀gbin títí tí wọ́n á ṣe fún wọn irú àwọn shopping complex wọ̀nyí a rí i pé wọ́n kọ́
àwọn restroom síbẹ̀ wọ́n dẹ̀ ń san owó tán fi maintain ẹ̀ so tó bá lè máa gbowó lọ́wọ́ wọn that means wọ́n ti fọwọ́ sí pé kán máa lo ibẹ̀ yẹn fi ta ọjà wọn nìyẹn kò sí nǹkan tó burú níbẹ̀ but at the same time ó yẹ kán lè pèsè ibi tán máa lò láti máa ṣe àwọn nǹkan ẹ̀gbin ara yìí sí tí ó bá ṣeé ṣe fún mi màá wo tí n bá dọ́fíìsì màá fi tó ọ̀gá mi létí àwa wo bá ṣe máa pe àwọn oníṣẹ́ àwọn environmental official bẹ́ẹ̀ nígbà táwọn yìí bá wọn kẹsẹ̀ bọ̀ wọ́n á mọ̀ lọ́rọ̀ kò possible káwọn èèyàn bí táwọn èèyàn máa wà látàárọ̀ dalẹ́ kò sí kámárìn tó máa fẹ́ ṣẹ̀yọ̀ tó máa fẹ́ gbọ̀nsẹ̀ bẹ́ẹ̀ni èèyàn ni wá so yẹ kán lè pèsè àyè fún nígbà tó jẹ́ pé wọ́n ń gbowó lọ́wọ́ wọn ti fọwọ́ sí pé kán máa lo ibẹ̀ yẹn fi ṣọ́rọ̀ ajé wọn yẹn so tó bá ní gẹ́gẹ́ bí àwọn amenities ó yẹ kán lè pèsè fún wọn wọ́n máa wá bá ṣe máa bá àwọn environmental officials yìí sọ̀rọ̀ káwo kí ni a máa lè jọ ṣe lórí ẹ̀ ẹ̀yà pẹ̀lú àwọn alákòóso ọjà yẹn gbọ́dọ̀ jẹ́ pé àwọn tó ń tajà bẹ́ẹ̀ náà bá máa pè papọ̀ wọ́n ní àwọn esco bẹ́ẹ̀ àwọn náà máa pè papọ̀ kán wo kí wọ́n lè ṣe láti lè pèsè àyè tó lè máa rí lò so that a neat a dẹ̀ wà convenient fún kálukú kò ní máa ṣe anyhow débi tó máa lè fa àìsàn sáwọn èèyàn lára. ẹ ṣeun. ṣáájú kí ẹ tó dé sí orí ètò yìí a gba ìpè kan lórí pé àwọn onítẹ̀sí wọ́n tún sì bẹ̀rẹ̀ sí ni máa já ẹrù gbà lọ́wọ́ àwọn èrò àwọn onítẹ̀sí kan tó jẹ́ kọ̀lọ̀ràn sẹ́ẹ̀dá láàrin wọn tó yẹ pé wọ́n fi ṣe wọ́n chance ẹni pé eléyìí tún ti ń padà sí àárín ìlú á dẹ̀ ti pé àkíyèsí iléeṣẹ́ ọlọ́pàá sórí àwọn ìgbésẹ̀ kan tí wọ́n lè gbé nípa pé kí wọ́n máa fi ọ̀dà kọ plate number sí orí dashboard ọkọ̀ kó lè jẹ́ kó rọrùn fún àwọn olùkọ́ àlẹ́yìn síìtì kó lè rọrùn fún wọn láti máa mú nọ́mbà yìí láti lè dín ìwà àbàjẹ́ kó láàrin wọn. bólẹ̀ bá aṣẹ́yẹ dé àǹtí torí àti sọ láìmọye ìgbà wọn ló tún ṣẹlẹ̀ lánàá bí nǹkan. àti sọ ó yẹ kó bọ́dá yín ló ń gbà yẹn náà pé kò ń ṣiṣẹ́ sí iléeṣẹ́ ọlọ́pàá nìkan lè dáṣẹ́ àtìmọ́ràn kò ń ṣiṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá láti lọ kọ nọ́mbà sára. ara ṣẹ́yìn ni ẹ lè pe àwọn tí wọ́n jẹ́ ọ̀gá wọn. ibi tó gbà kàn wá ni wípé a ní common ground ó níbi tá a máa ti jọ ń pàdé once in a while láti jọ sọ̀rọ̀ tó bá necessary mo sọ fún yín gbà yẹn pé màá sọ fún àwọn ọ̀gá which I did but ẹ mọ̀ pé àwọn kankan tún máa ń gba àkókò ju àwọn kankan lọ nígbà tá a tún ti mẹ́nu báyìí mo bá tún padà dé ọ́fíìsì lẹ́yìn màá tún sọ fún wọn so that kàn pé àwọn tí ó lẹ́nu lọ́rọ̀ lórí irú nǹkan báyìí àwọn ọ́fíìsì tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀ kàn pé wọ́n kàn jọ ní round table talk lórí kí ni ìgbésẹ̀ tán lè gbé láti rí kàn kọ àwọn nọ́mbà but akíkọ nọ́mbà yẹn ọ̀nà kan ni ọ̀nà tó tún pọ̀ ló sì ṣẹ́kù lórí bá a ṣe lè dáàbò bo ẹ̀mí àti dúkìá ara wa ọlọ́run ní jẹ́ kí a ṣìrìn àmín jẹ́ kí káwa náà ká máa ṣọ́ra a mọ̀ pé èèyàn lè dára ìṣọ́ ẹni tí tó fẹ́ jalè àbí ẹni tó ń ṣọ́yàn ó ló máa ń gbọ́njọ ẹni tó ń ṣọ́ lọ ọ̀tá ò ní gbọ́n jù wá lọ. àmín o àmín o. káwa náà fúnra wa ká máa kíyèsí mọ́tò tá a bá sì wọ̀ ká bá ti ń wọnú mọ́tò tá a ti rí wípé ìrísí àwọn ẹni ó mú ìfurasí dání ẹ má jẹ́ káwọn náà ká jókòó ìgbàgbéra tẹ́lómi bá ti wọnú mọ́tò báyìí ọ̀rọ̀ tó bá lẹ́nu wọn tó ń sọ lọ́wọ́ nínú mọ́tò òun náà ti jálù wọ́n á ti jọ darapọ̀ débi wípé ìgbà tó máa fi bẹ̀rẹ̀ sí ní ọ́pẹ́rẹ́tì ẹ̀ gan tó máa fi máa di pé wọ́n yọ nǹkan lọ mọ́ lára gan kò ní fura mọ́ torí wọ́n á ti gbàgbéra sáàrin wọn ó lè jọ́rọ̀ bọ́ọ̀lù ló máa bá lẹ́nu wọn mọ̀ pé ẹni máa ń tètè catch attention àbí kó jọ́rọ̀ òṣèlú á ti darapọ̀ mọ́ á ti jọjọ bẹ̀rẹ̀ sí ní máa sọ ní kéèyàn máa sọ̀rọ̀ but ẹ jẹ́ ká máa ná kíyèsí ká máa ní ìfura bá ti rí ìrísí àwọn eléyìí ó mú fura dání bóyá wọ́n jọ ń bọ̀ ni wọ́n níṣẹ́ ibì kan lọ́kàn tó wọ́n fẹ́ ṣe ni ẹ jẹ́ ká tètè mọ bá a ṣe máa pariwo lé wọn lórí a lè má pariwo bí a bá rí pé ibi tá a wà kò save àbí pé kò but ká tó rìn láti ibì kan síbì kan ó ṣeéṣe ká bá àwọn ọlọ́pàá pàdé bá dẹ́rù ibi táwọn ọlọ́pàá wà yẹn ẹ tètè pariwo sẹ́nu ẹ gbà wọn o àwọn ẹni yìí òun ò ṣọ́ o àbí ká ẹ ti sọ fún àwọn ẹja mi lẹ̀ táwọn kan bá yẹ ti rí wípé ẹ ti fura sáwọn torí àwọn gan wọn ò fẹ́ kọ́wọ́ bà wọ́n so wọ́n á ti wò pé táwọn bá ti gbé bad market tó bá ti rí pé àwọn ti rí pé ẹni tí fura sí àwọn gan máa fẹ́ tètè ń discharge so that àwọn lè tètè tún wá òmíì lọ so àwọn gan ò ní fẹ́ báyàn dùn púpọ̀ bá ti ẹlòmíì àwọn onímọ́tò táwọn sọ yẹn wọ́n á gbéyàn ní bùsọ̀ kan wọ́n gbọ́ dáadáa bẹ́ẹ̀ nìyẹn ṣe pé ibi tó lòun lọ o tó bá ti wá rìn díẹ̀ bóyá tó ti ṣiṣẹ́ lábi tán fẹ́ ṣe tán yẹn wọ́n ṣe wá ní ìbọ̀lẹ̀ lẹ́yìn lọ yẹn náà ìyẹn abá tún sọ́mà ẹ má bínú àwọn ògbà náà bẹ́ẹ̀ ó yẹ bọ́ọ̀lẹ̀ wọ́n dẹ̀ ti yọ owó àbí fóònù wọ́n ti yọ lápò ẹ̀ so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn a gbọ́dọ̀ máa fura sí mọ́tò tó bá gbé yín tó wá rìn síwájú dẹ̀ tó ní òun ò lọ mọ́
kẹ́ ẹ tó bọ́lẹ̀ ní mọ́tò ẹ̀ check ara yín àbí bẹ́ẹ̀ ṣe ń bọ́lẹ̀ yẹn kẹ́ tètè má riwo sẹ́nu ẹ jẹ́ káwọn èèyàn tètè pé bò kọ́lọ́pàá bá yín níbẹ̀ so àwọn kọ̀ọ̀kan náà wà táwa náà fúnra wa tá a gbọ́dọ̀ máa kíyèsí tá a gbọ́dọ̀ máa ṣe láti lè rí wípé a bọ́ sí ọwọ́ àwọn ọ̀rọ̀wọ̀ sí ẹ̀dá yìí èyí tó yẹ kí iléeṣẹ́ ọlọ́pàá náà ó ṣe pẹ̀lú àwọn àjọ oníléeṣẹ́ ilé ọlọ́pàá èrò a máa pe àkíyèsí àwọn lọ́gàálọ́gàá sí kí wọ́n jókòó kan sọ ohun tó bá lè ṣe nípa ẹ̀. ẹ ṣeun tó ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ yìí gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ kàn ẹ̀yin ẹgbẹ́ onítàgísí àbí ẹgbẹ́ ròdù ẹgbẹ́ oxfam ẹgbẹ́ national àwọn ti yaro àbí àwọn ti oxfam àwọn ti ẹ̀gbọ́n wa yẹ̀rú àwọn ti ròdù efele àwọn pọlirosì ẹgbẹ́ ọlọ́kadà romo amoran akomoran kò tiẹ̀ sí kò fi bẹ́ẹ̀ kan ti àwọn ẹgbẹ́ ọlọ́kadà. àwọn ní maruwa tó hàn. àwọn ní maruwa wọ́n fọ ọ̀kadà náà ṣọṣẹ́ bí o. àwọn náà ń ṣe gan-an. àwọn ń gbé ìgbésẹ̀ wọ́n ń gbé ìgbésẹ̀ láti sanitize ẹgbẹ́ wọn pàápàá jùlọ àwọn ẹgbẹ́ romo ẹ bá wa gbé ìgbésẹ̀ ìjọba lè má àwọn ọlọ́pàá lè má ti invite yín kó tó di pé unitize náà máa gbé ìgbésẹ̀ yìí àwọn tí wọ́n fẹ́ bà yín lójú jẹ́ tí wọ́n ń sọ yín lẹ́nu wọ́n ní ẹnìkan ló fọ́ lójú nílùú afọ́jú tí wọ́n fi ń rìfà síbẹ̀ pé ìlú afọ́jú àfi tàbùkù yín tẹ̀wá láyè yìí o ẹ̀yin náà gbé ìgbésẹ̀ láti rí pé wọn ò máa sọ yín lẹ́nu àwọn ìkànkan kọ̀ǹda wọn ò máa sọ yín ní ẹnu títòkú tá a sì sọ mo ti rí ẹnìkan tí ó sẹ́ǹdì kíní sí mi ń bí tó wọn ò bó ẹ̀yin ìyá mi ní tòkú ẹkú mọ̀ pé tòkú lèmi náà èmi sì ní ọ̀pọ̀lọmọ ìlú tòkú tòkú mẹ́rẹ́kẹ́ ọjà máa fi lé pogun tàbùkù yín tí à ń sọ ní bí àlàáfíà yóò ṣe wà torí èmi ò rí owó tí owó wa máa fi gbé ìyá kan lọ sọ́sibítù wa máa ra fẹ́ńsìkì o ànírájà kálẹ̀ àrùn o gbogbo ẹ̀yin bàbá lọ́jà ìyá lọ́jà àwọn tó wà lábẹ́ bíríìjì yẹn ni o tí ò síbi tí wọ́n ṣe gbọ̀nsẹ̀ tí ò síbi tó ń da ìtọ̀ sí títì orúkọ máa ń ba títì jẹ ni eegun ẹran nǹkan kan ẹja ó dàtẹ́ ẹ bá sọ pé bẹ́ẹ̀ kọ́ ń bọ̀ ẹ̀ ń tọ̀ sí ẹ dákun ẹ jẹ́ ká ṣe àfọ̀mọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ mo mọ̀ pé láàárín ọ̀sẹ̀ yìí ẹ rí ìgbésẹ̀ ńbẹ̀ bí ẹ ṣe jẹ́ nìyẹn kájójú òpó sílẹ̀ àbí. nọ́mbà tẹ́ máa pò wá sí ni 09030000885 tàbí 08058850885 òun ni ojú òpó tẹ́ lè pè wá sí tàbí kẹ́ lọ sórí ìkànnì Facebook ojú òpó wa Family FM 80.5 láti fi ìbéèrè yín ránṣẹ́ síbẹ̀. hello. ọ̀ṣọ̀ṣọ̀ Taofiki ẹ ṣeun o. hello. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà o. yes sà orúkọ yín bọ́lá ti pè wá. ẹ kú ètò sà o. ọlọ́run fún yín sà o. àmín. orúkọ tèmi ni ọ̀dàbẹ̀ láti lóye àṣepàjẹjà. ẹ káàárọ̀ sà. ẹjọ́ mo fẹ́ àmọ̀ràn kan tí mo fẹ́ gbà àwọn environmental ẹjọ́ gbogbo kíní lọ́mọ ìṣẹ̀gbẹ́ títí mà sà. àwọn ọ̀dọ́ kan wọ́n máa kó sínú ilẹ̀ yẹn tẹ́ bá dé ìyànú mọ́ṣúárì máa bá wọn ẹgbẹ́tẹ̀ náà bọ́ yẹn máa wà bẹ́ẹ̀ gbogbo ń tọ́ kó síbẹ̀ àwọn ọmọ yẹn máa tó dànù síta tẹ́lẹ̀ náà ọmọ yẹn máa ń gbé ẹjọ́ mo dúró ìjọba kí ìjọba ṣe ń làkàkà kí ló lè da àwọn ọmọkùnrin wọ́n sí wọ́n ń dalẹ̀ láàmú àwọn tó dẹ̀ wọ́n kó kíní ìran fi ń dà láàmú wọ́n á ti tàn ká ẹ̀bá dé láfẹ́ wọn bá yẹn máa bá wọn dé láfẹ́ wọn bí ojú orin yẹn tó máa kó sínú ilẹ̀ yẹn ẹjọ́ mo rọ ìjọba ìpínlẹ̀ Ògùn kọ́ńṣẹ́ẹ̀tì kan bá wa gbé ìgbésẹ̀ lórí ẹ̀ á dára fún gómìnà tó dé. àmín tó alukoro ní ìmọ̀ bóyá fẹ́ fi gbólóhùn kan tàbí méjì sí tán sọ̀kalẹ̀ yìí ma. lórí ó fẹ́ farapẹ́ ìta ń sọ bọ̀ yìí náà ni lórí ìmọ́tótó gbogbo alámọ̀ pé ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀. gẹ́gẹ́ bí ọyẹ́ ṣe ń borí ooru. bẹ́ẹ̀ níbikíbi tán bá ti ń gba àwọn ìwà ìdọ̀tí àwọn ìwà wọ̀sí báyìí ní ààyè wọ́n ń fi àlàáfíà ara wọn fi ń tàfàlà ni so lórí mo ṣe sọ wípé a máa gbìyànjú láti pe àwọn tó jẹ́ onílé iṣẹ́ ìmọ́tótó yìí kí wọ́n lè gbégbèsè bẹ́ẹ̀ wọ́n á rán àwọn staff wọn lọ sínú ọjà yẹn kán lọ kọ́kọ́ ṣe sensitization rẹ̀ pé ó dáa kí wọ́n ẹ̀yin àgbàlagbà ní ìlú tí ò bá sófin. ẹ̀yin ìyá ní ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ̀. bẹ́ẹ̀ kán kọ́kọ́ lọ fún wọn ní sensitization kán kọ́kọ́ fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ wípé kán mọ̀ pé ewu wà nínú nǹkan tó ń ṣe yàtọ̀ sí pé wọ́n fi ń ṣàkóbá fún títì àbí fún àwọn nǹkan ìjọba wọ́n fi ń ṣàkóbá fún ìlera ara wọn gan pẹ̀lú àti àwọn ẹlòmíì tó ń kọjá lọ tó ń bọ̀ gbogbo bẹ̀yẹn irú bẹ̀yẹn ó máa rùn ni àwọn òórùn wọ̀nyí kò dẹ̀ dáa fún ìlera ara èèyàn sọ a máa wo nǹkan tí a lè ṣe nípa ẹ̀ kó yẹ Ọlọ́run kó ràn wá lọ́wọ́. àmín. hello. ẹ kó ètò. ó ẹ káàárọ̀ o. mo kí ọmọ ọ̀dọ̀ àgbà àti bàbá jàrá ni mo dẹ̀ kí aṣojú alukoro. kẹrí ètò yìí tèmi ó yẹ ká rìkọ́ọ̀dù ẹ̀ ní àṣòfin yẹn torí pé iṣẹ́ tẹ́ ẹ ṣe gbàtà alukoro kọ́kọ́ wọlé ó di fàmí ń fà
ìyẹn ní gbogbo èèyàn fi máa ń gbé orí tó fi yàtọ̀ sí gbogbo ètò kò sí pé ẹ̀ ń fi gbàkọ̀bọ̀ kọ́nú kálukú jọ àfi bíi pé agbẹjọ́rò ní ọmọ ọ̀dọ̀ àgbà adájọ́ ni alukoro láàárọ̀ ìbọn àdúgbò ọlọ́mọba àyànjọ́ àdúgbò adájọ́ ò sọ wá sẹ́wọ̀n. ṣé ẹ wá rí ohun tí mo fẹ́ sọ náà ọ̀rọ̀ alukoro ni pé mo kí wọn púpọ̀ o lórí ọ̀rọ̀ pé kò bọ́fẹ̀ dé ẹni mo fẹ́ sọ tipẹ́tipẹ́ láti mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ò bọ́fẹ̀ dé o bọ̀ tó wá ń gara jù ni ó ń le jù. ṣé ẹni tá a bá lọ sọ́sìpítù ìjọba tí ìjọba bá sọ pé kínní ọ̀fẹ́ ni lọ́sìpítù yàtọ̀ sí pé kó o fowó gba káàdì ọsibítù kan wà ládùúgbò wa tó jẹ́ tìjọba ní Màlámbí láti gbọ́dọ̀ lórí mo ti ń sọ̀rọ̀ Mr. Wahidi Àgbàkin tó ti ṣẹ́rí ọsibítù kan wà ládùúgbò wa ń bí tìjọba ní yàtọ̀ sí ká gba káàdì ọmọ àfọ̀n àlòkù lọ́fẹ̀ẹ́ ń bẹ̀ ni. tí oníṣẹ́ ọlọ́pàá náà bá ti wá di pé ókè ńgbà tí èèyàn ọkọ àtìyàwó jẹ́ àtẹ̀ǹgbà 30,000 ṣé kò ti le jù ó ti le jù náà tó bá ń gbowó tí ò pọ̀ tí ò gani lára aráàlú ò ní kọ̀ǹpléènì ẹ̀jẹ̀ tí ò jẹ́jẹ́ bíi 5,000 lọ ẹ̀ máa ní ká mú 50,000 wá ọ̀gá lókè máa gbà ọ̀gá láàrin máa gbà ọ̀gá ńsàlẹ̀ máa gbà ìyẹn ló ń ta aráàlú lára ẹ ṣe ẹ̀kú ètò. ẹ ṣeun Mr. Wahidi Àgbàkin alukoro mi ò mọ̀ bóyá wọn ládájọ́ ní láàárọ̀ àwa dúpẹ́ tí ẹ ní káká lọ sí ilé ìwé ìran. èrò kò lè tó yẹn akọjọ ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa bẹ́ẹ̀ ni ó dà bẹ́ẹ̀. nǹkan tí à ń sọ wípé wọ́n gbọ́dọ̀ máa gba owó lọ́wọ́ àwọn èèyàn iléeṣẹ́ ọlọ́pàá nǹkan tá à ń sọ kọ́ nìyẹn o nǹkan tí à ń sọ ni wípé tá a bá ní kò sí epo ní mọ́tò tá a fẹ́ fi lọ bóyá a fẹ́ lọ fi bá yín arrest àbá a fẹ́ lọ sí scene of crime ibi tí ìwà ọ̀daràn kan ti ṣẹlẹ̀ àbó mìíràn tá a bá ní kò sí mọ́tò kò burú jù tí ẹ̀yin náà gẹ́gẹ́ bí aráàlú tẹ́ ẹ mú ẹ̀sùn wá bá wa nílé iṣẹ́ ọlọ́pàá tẹ́ bá lè gbé mọ́tò sílẹ̀ àbí tá a bá lè ra epo sí mọ́tò tán fẹ́ gbé lọ nǹkan tí à ń sọ nìyẹn ṣùgbọ́n pé bẹ́ẹ̀ wọ́n ọkọ àti ìyàwó jà wọ́n ní kó lọ mú 30,000 wá ìyẹn kọ́ la sọ wípé ló yẹ kó máa wáyé o ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ọ̀rọ̀ yẹn ẹ má jẹ́ kí ká dàpọ̀ mọ́ra wọn. ẹ ṣeun àní rí wàhálà o. àmín ká tún wẹ lómìn ní orí ìlà Mubarak àbí. ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́ sà. mo kí yín ẹkú ètò. ẹ káàárọ̀ sà o. mo kí ẹ̀yin atọ́kùn wa méjèèjì ó sì kí alukoro wa lágbára náà gbogbo pátá ẹnu jáàmù lójú títí ẹ̀sùn lè jáàmù lórí bẹ́ẹ̀dì o. àmín o àmín o. àjàlá lórí bàbá ni látọ̀ bá ń tòkò. ẹ káàárọ̀ sà. ẹ jọ ẹ̀yin atọ́kùn àti alukoro mo fẹ́ kiri àmì lọ́yẹ̀ o. mo ní ìpèníjà ojú mo sì ní tẹ́nàntì kan tó jẹ́ inú yàrá ni wọ́n máa ń dáná kò dẹ̀ tẹ́ mi lọ́rùn níwájú náà lókè jìgbò nítorí wá sọ̀ bá tòkò. èyí tó wá yà mí lẹ́nu ń bẹ̀ ni pé èyí tó wá kéré náà adélébọ̀ ni o kí tó fún wọn wí wọn ti kẹrù wọn ti kó nu ilé mi wọn á gbóhùn wọn padà ó sì wà ó ná kí mọ́ mi ná mi ọmọ káàbù mi ó fọ̀ dànù ọmọ mi gọ́ọ̀mù kan ó yí dànù ó gbé lọ ẹjọ́ kí ni mo lè ṣe torí ó mú kí mi nù gan ẹ ṣe. ibo ti jáde already alukoro. ó nǹkan tó ṣe yẹn kù díẹ̀ káàtó báyẹ̀ pé bó ṣe rí gangan nìyẹn tí wọ́n la gbọ́. nǹkan tí ó yẹ kẹ́ ẹ ṣe náà ni pé kẹ́ ẹ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tẹ́ ẹ bá lè dá lọ ẹ lè rán yàn bóyá ọmọ àbẹ níbo tó wà ní tòsí yín tẹ̀lé ríran ẹ jẹ́ kán lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tẹ́ bá ń bẹ tóbìnrin yìí wà kán lọ rọ́wọ́ tó kó wá sọ kí nìkan tó rí à ń gbénu léèyàn àgbénu léèyàn ṣe wádìí tó máa fọ́gi mọ́yàn lórí kò sẹ́ni kankan tó láṣẹ láti máa assault nìyẹn kò sẹ́ni tó láṣẹ kankan lábẹ́ ohun tó bó ṣe wù kó jẹ́ láti máa tẹ̀ tọ́ ọmọlàkejì ẹ̀ mọ́lẹ̀ ẹ lọ fọlọ́pàá mu yóò kó wá ṣàlàyé kí ni. ọ̀rẹ́ ti gbọ́ yìí olóyè bàbá. wọn ní assault ni olóyè bàbá Mọ̀súrù àbí. ẹ jẹ́ ká tún wẹ̀ lómi lórí la Alhaji Akeem Lawal babaláwo ládùgbẹ́ ẹ ṣe wà tí rọwọ́ yín lábẹ́lẹ̀. ẹ lọ́wọ́. a kó ojúmọ́ aláyọ̀. ojúmọ́ ọ̀rẹ́ ni. mo kí atọ́kùn méjèèjì látòrí olóyè bàbá mi ní tòkù. ẹ ṣeun. ọmọdé àgbà. ẹ ṣeun. mo kí jàlálẹ̀ àrí ọmọdé kí ọ̀gá ọlọ́pàá tí wọ́n wà ń bẹ̀. ẹ káàárọ̀ sà. orúkọ tèmi Sẹ̀ní Ọláìwọlá rẹ̀ láti bọ́dọ̀ ojúdé. ẹ káàárọ̀ sà. mi kò fẹ́ rọ àwọn aráàlú kì í ṣe pé bí a lè ṣe ọlọ́pàá ọ pẹ̀lú mẹ́mbà písàlù sí ni kì í ṣe pé lè ṣe ọlọ́pàá ń béèrè pé ẹ lọ rí epo wá ẹ lọ ṣe kíní wá nígbà tá a fúnra bá gbẹ̀sùn débẹ̀ tí ò sí mọ́tò tí ò sí nǹkan kan tájà ṣe kí wọ́n lọ ṣiṣẹ́ yìí wọ́n rà la máa ṣètò báwo ni mọ́tò ṣe fẹ́ débẹ̀ ọ̀rẹ́ aráàlú lọ́lọ́pàá tẹ́mi bá sùn àwọn ò ní sùn bọ́n jalè níbi kan ọlọ́pàá náà máa pè bọ́ ẹgbẹ́ òkùnkùn wà níbi kan ọlọ́pàá náà máa pè ẹ̀tọ́ ẹja máa gbóríyìn fún wọn wọ́n ń gbìyànjú Ògùn State onídàrú iṣẹ́ ọlọ́pàá lógún State onídàrú. àmín. mo kí ẹ kú ètò. ẹ ṣeun alàgbà Sẹ̀míù Ọláìwọlá rẹ̀ mú mo rò pé wọ́n kí alukoro ni àti iléeṣẹ́ ọlọ́pàá lápapọ̀ wọn làwọn kí yín o ẹ jẹ́ ká tún mú ìpè kan tàbí méjì sí tí a bá yára ká tó yọ̀ǹda alukoro. ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ àpò ooo agbàdúrà wà lápá.
àmín. kí ẹ̀yin àtọkùn. ẹ bá gbóhùn sókè díẹ̀ sà kẹ́ wá ṣe kọ́mọ́kọ́mọ́. kí ẹ̀yin àtọkùn ètò. ẹ ṣeun. mo kí yín lágbára ọlọ́run ọlọ́mọ olùtùkùjọ ní tì yín. àmín. mo dẹ̀ kí bàbá àjà lára àríyọ̀ náà ló máa wà pẹ̀lú yín. àmín o. mo kí ìyá wa alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní bàjẹ́. àmín. Nàìjíríà ò ní bàjẹ́ lápapọ̀. àmín. ọmọ burúkú ní tilé wa jáde. àmín. ẹ lọ sórí ọ̀rọ̀ yín torí àkókò. ẹ ṣe tí mo fẹ́ sọ ni pé lórí ọ̀rọ̀ àlùpẹ̀ ọ̀gá pátápátá fún àwọn òṣìṣẹ́ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń fà lọ́wọ́lọ́wọ́ ìyá wa ni mo fẹ́ bá wa sọ fún kọ́ bá wa pé IG kọ́ bá wa sọ fún wọn kọ́ jọ kọ́ bá wa fojú àgbà wo ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ o Nàìjíríà ò ní dàrú o ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín. ẹ ṣe dc ò lè àbí mi rò pé aig àbí dig ṣé wọ́n lè kọ lẹ́tà sẹ́nìkan kí aig bá mọ̀ ṣá àǹtí nípa ti ọ̀gá àjẹrò. bẹ́ẹ̀ni ọ̀gá ọlọ́pàá máa mọ̀ ń pa ẹ̀ ó di lọ́kọ́ mọ̀ ń pa ẹ̀ tó tí ó bá dẹ̀ nídìí ẹ̀yin àgbàlagbà lẹ́ni obìnrin ò ń jẹ́ kúmólú tó bá jẹ́ kúmólú èkó ti pa gbogbo akin tó wà nínú. tó dẹ̀ ṣẹlẹ̀ ní wípé kátìkèsì ní fáríkòròdú. tán bá ní kéèyàn wá iléeṣẹ́ ọlọ́pàá wọ́n sì pè bóyá wọ́n fẹ́ fọ̀rọ̀ wá lẹ́nu wọ́n fẹ́ bi léèrè bóyá nǹkan kan àbó mìíràn ó lè jẹ́ pé wọ́n fẹ̀sùn kankan àbó mìíràn so yẹn ò ń ṣe kò sí bàbàrà nínú pé wọ́n pè yín kò sí bàbàrà ń bẹ̀ kò sẹ́ni tí wọ́n lè pè láti fọ̀rọ̀ wá lẹ́nu. agbọ́rọ̀ ìjàlá ìjọ tán pè mí náà lè léwé ràn mo ṣá lọ tó wọ́n sì ní mọ́ ọ lọ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ̀ gbogbo àwọn rí pé n kò jẹ̀bi ọ̀rọ̀ ṣé ká mọ̀ pé kan sí àbíbò àkókò ti lọ ṣùgbọ́n control room new number ẹ ti ní new number mi wọ́n ní control room ní eléwé ìran wọ́n ti ní nọ́mbà tuntun mi ò nọ́mbà ti tẹ́lẹ̀ yẹn wọn ò ló mọ́ o ní nọ́mbà rẹ̀ ẹ mú bá ìròyìn o 09164859299 yẹn yàrá agbára ní eléwé ìran nọ́mbà tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lò rèé o wọ́n ti pa ti tẹ́lẹ̀ tì nọ́mbà tuntun yẹn rèé 09164859299 ní CRU yẹn lẹ́ ń pè ní complaint response unit ẹ̀ka yìí pé ìpèsè ìdáhùn pàjáwìrì ọlọ́run jẹ́ àríláburú nọ́mbà tìyẹn náà rí lélẹ́wé ẹran 08139844740 lẹ́ẹ̀kan sí 08139844740 ẹ má fúláṣì wọn o bóyá a rí nǹkan tí ó ṣe pàtàkì eré tí ẹbẹ fi tó wọn létí ń bẹ arúgbó lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n yọ̀ǹda àwọn alukoro wọn fún wa láti wá máa dá wa lẹ́kọ̀ọ́ pàápàá jùlọ adúpẹ́ lọ́wọ́ bàbá wa CP Abíọ́dún Mustapha Alamutu PSC gbogbo ràwọ̀ lógún àṣẹ orílẹ̀ máa ṣe ọ̀gá ọ̀jájú ní CRD section akíwọn gbogbo àwọn DC wa lákì gbogbo àwọn DPOs wa lákì mo kí máa mi màmá Adéza lókè tó kú kò ní bàjẹ́ ọ̀gá sa mọ́fì mọ́fì sọmọ salami ní swat mo kí wọn ọ̀gá akim adéyẹmí àwọn ti zona dragon squad ní ládìrín ṣé ládìrín níbẹ̀ ní trade fair tó ẹni bá kó sí wàhálà ń bẹ̀ tó wàhálà ní ohun tó ń fọwọ́ rẹ̀. tó bá ti lọ débẹ̀ lásán àfàjà nìyẹn. àwọn ti àdátán àkíwọn àkíyèsí wa àbí a sì kí àwọn DPO náà ní ọbàntòkò gbogbo ẹ̀ka ìṣẹ́ kéńtà ọ̀gá CFP wálé wọ́n ṣe takuntakun njọ́ ta lọ sínú igbó ọdẹ nínú gbóró malẹ̀ ọjọ́ kọjá mẹ́sàn-án báyìí. pẹ̀lú bàbá kíkaka tó adúpẹ́ púpọ̀. àwọn lọ́gàlọ́gà lè ṣe Family FM adúpẹ́ lọ́wọ́ yín àti gbogbo ẹ̀yin olùtẹ́tí sí wa gbẹ̀yìn tẹ́ ẹ pé àtẹ̀yìn tí ìpè yín ò wọlé adúpẹ́ bàbá Akeem Lawal bàbá làwílá àdìgbò adúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí ASP màmá wa Afọláṣadé Olúwọlé ẹ kú ọjọ́ méjì mẹ́ta màmá wa ìyálòde ńkọ́ PRO ìyá pupa bíi táyà ọkọ̀ tó ẹ bá kí ọ̀gá Badmus náà àti gbogbo àwọn lọ́gàlọ́gà gbogbo àwọn other security agency gbogbo náà la kí àwọn sosafe àbí àwọn àmọ̀tẹ́kùn àwọn DSS àwọn yẹn máa ń ṣòro kí yàrá wọn ló lọ tó fa nǹkan bẹ́ẹ̀ àwọn NSCDC àkàwọn náà. bó kí DSS mo kí wọn wàhálà gbà mí bó sì kí wọn wàhálà èyàn ìmọ̀ ilé àjẹ́ gbá kó mọ́ bó bá gbálẹ̀ ilé àjẹ́ jù yóò ló ti gbá nǹkan mọ́ bó sì gbá yóò ní òògbà mọ́ tó ẹ̀yin DSS. èèyàn dáadáa níwọ̀n. ṣé mo sọ pé bẹ́ẹ̀ kọ́ tó mọ̀ọ́rọ́ fọdé gbọ̀ngàn lórúkọ tèmi ọmọ ọ̀dà àgbàmọ̀lẹ̀ tí gbénu rédíò oyún araba bá àrò gbogbo orílẹ̀ ìgbórè bọ́ba fẹ́rẹ́ gbogbo olú ẹ̀gbá ní bá mi alákẹ́fẹ́ mi jẹ́ alátúnṣe àdínì yóò dà kò ní bàjẹ́ àpàdé àwọn ikọ̀ mi lójúmọ́ láláṣẹ bàmí lẹ́dùnmarè ọ̀fẹ́ ṣìwọ́n ya. jàlá àríyọ̀ lórúkọ tèmi ọmọ ajílà aláìṣọ́ ọmọ ajífúngbẹ̀gbìn eré o.